wọn wà lórí àgbẹ̀ tí wọ́n lè fún àwọn ọlọ́pàá yìí ní wàhálà gbogbo. Wọ́n wò yí pé àwọn abẹ́lẹ̀ ló lábẹ́sẹ̀ láti àìsí ẹ má yẹ kẹ́ ìdàgbé àti ìsàmà 200 lọ bíbí ó gba ló pé reason is that tí a bá bẹ̀rẹ̀ sí lọ láti bí dé kọ́wá ní express abẹ́ lọ káàkiri padà window possible kí wọ́n ní kú pẹ̀lú wa wọ́n lè seize the opportunity yẹn láti máa fi operate àfi ṣe kankan káwá bẹ̀ wọ́n pẹ̀lú owó epo tí a máa fún wọn kọ́ máa gbé bọ́ọ̀sì ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá máa tẹ̀lé wa kádẹ̀ ní àwọn security náà tó jẹ́ ara wa ń bí tí wọ́n máa tẹ̀lé wa ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn lábẹ́ǹkì ìfún àwa náà ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú nǹkan tá a bá máa fà àbí fẹnujá àbí nǹkan ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn because àwa tí a sọ pé à ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn à ń ṣe ẹ̀yẹ ẹ̀kan yìí fún ẹni wa tó dolóògbé àgbọ̀dọ̀ bí máa ṣe kí ló dé tó kí la ṣe tó mo bẹ̀ wá torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe in peaceful way ká lọ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ní express yẹn ká lè padà síbí tó abẹ̀wá torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká behave àwa là ń kọ́rọ̀ yí pé nǹkan báyìí yóò da ẹ má ṣe lè kò gbọdọ̀ wá dé wípé àwa náà la máa ṣe so gbogbo àwọn àbí tí wọ́n organize fún yìí àtàwọn láti wà ní police station yẹn àwọn òbí tó bá fún àwọn ń pa olú ètò ẹ̀ kò ní dá ọ so ọlọ́run àti àwọn ọmọọṣẹ́ ọlọ́run wà pẹ̀lú wa. bàbá rẹ̀ ti ní àwọn èèyàn tó yẹ pé straight face ní ẹ jẹ́ ká máa mọ̀ ẹ bá ti rí straight face àbí tó tiẹ̀ àní ní location àbí tí ì ṣe pàtó ìgbẹ́jí ní pé wọ́n ti ń súnmọ́ wa ẹ̀jẹ̀ jẹ́ ká wà ní ìmọ̀ àbí àwa ara wa àti Adéyanjú wà bẹ́ẹ̀ ṣé káwọn wà bẹ́ẹ̀ àbí Sọdún Fúnkẹ́ Ògúngbè asọ́nà àsọpọ̀ ẹ̀ta wa lólobó àwọn ọlọ́pàá tó tẹ̀lé wa yẹn àwa náà lè ta wọn lólobó lágbára Ọlọ́run àbúrò kéré lórí òṣìṣẹ́ sẹ́yìn ṣùgbọ́n náà fíkà. Amano network akọ̀ròyìn báwo ni olóògbé ṣe jẹ́ báwo lè ṣe lè ṣàpèjúwe olóògbé Sisi Quadri. Quadri jẹ́ ọmọ Fẹ́mi tó jẹ́ alábàásọ mi tó jẹ́ pé àjọ sọ̀rọ̀ yá ẹbí ó ọ̀rọ̀ àṣírí èmi àti Quadri máa sọ fún wa. Quadri jẹ́ ọ̀kan tó jẹ́ ipò tí wọ́n bá fẹ́ ṣe rere wọ́n máa ní 1 or 2 idea tó máa fún ẹ tí Quadri bá gbaṣẹ́ méjì gbà mí bẹ̀rẹ̀ kan fún which is MC ní Kọlu network ẹnu ṣe so tí wọ́n máa location kan abẹ́ bínú tí Quadri bá rà mẹ́ wọ́n máa tẹ̀lé mi bínú ni tó ń lọ bá dẹ̀ bínú ọjọ́ máa bínú ni pé sẹ́ àníkò bá yà fún sẹ́ ó ṣàtúnṣe sí i ó lè jẹ́ pé ó máa sábà máa ń ṣe ọmọ mi nínú ìgbàgbé ìgbà mi ó lè ṣàbúrò mi but most àbíkó ṣe àná bẹ́ẹ̀ ni. bí ẹ ṣe wá gbọ́rọ̀ òkú ẹ̀yìn báwo ló ṣe rí dára. ìgbà tí wọ́n bá Quadri ó ṣọ́ọ̀kì mi ó wá ṣọ́ọ̀kì mi débi pé mo wá fún ẹkún rẹ̀ mo wá ń ro gbogbo wàhálà tí Quadri ṣe mo wá ń ro wàhálà tẹ́lẹ̀ kan ṣe mo wá sọ fọ́nà ọ̀pọ̀ Ọlọ́run má jẹ́ kí wàhálà wà já sọ́sọ́ má jẹ́ ká ṣẹlẹ̀ fún mi ó ṣàṣìkò rí rẹ̀ kí Quadri ó sì pẹ́ ó ti forí ti bọ̀ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà bóyá kò dẹ̀ ti bóyá sáyìn kan ti wà pé ó tí kìtẹ́lẹ̀ tí àwọn èèyàn mọ̀. mi ò rí sí bẹ́ẹ̀ lára Quadri mi ò rí náà kò fi bẹ́ẹ̀ ń jẹun lọ títí òkú ń jẹun ẹni àwọ̀ kí ń jẹun ẹni àwọ̀ mo lè ní Quadri ìjà lọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ máa mi ṣe ti ṣe tẹ̀sí ẹni wọ́n kí ní kàkà máa pé ó ti lè ṣáájú òkú ń jẹun ẹni àwọ̀ láàárọ̀ ó máa ń yan ọbọ̀ oúnjẹ. bẹ́ẹ̀ ni fọ́ọ̀sì láàárọ̀ tí ní bẹ́ẹ̀ lè dé inú ẹ̀rọ ìkẹ́rọ̀ bá lẹ́sìkè bọ́tí mi mú tó bá lè yá ni ó lè tọ̀ ẹ jẹ́ kọ́ bá iṣẹ́ tí ẹ jẹ́ ká kọ́ fi wọ́ọ̀mù inú náà á tó jẹ nǹkan tó tán ó wá lè mú tí yẹn o ó má jẹun títí. lẹ́yìn tí Sisi Quadri òkú àwọn òṣèré tíátà náà ní mí ti kú ṣáájú ẹ̀ àwọn èèyàn wá ń gbé pò yẹnu kiri pé àwọn oní tíátà ò kì í sinmi ló fà wọ́n ní gbogbo ìgbà location. bẹ́ẹ̀ ni kò sí rọ́bẹ̀ nǹkan tí kíni ẹ̀dẹ̀ fi wáyé ni wípé nǹkan tá à ń gbà ò pọ̀ kò tó nǹkan kan sọ́dọ̀ ìyàwó pé tí bá já bí
100 bí tí bá rí 50 gbà mí tí bá tó pọ̀ lẹ́sẹ̀ ó máa jọra wọn kó tó fà á nìyẹn so kò sí lọ nínú yẹn o ẹ má jẹ́ ká ṣe fake packaging kò sí lọ nínú ẹ̀ èmi fúnra mi láàrin ọ̀sẹ̀ ń gbà mí láàrin ọ̀sẹ̀ kan gbà mí mo lè lọ ìlú oríṣi 5 láàrin ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ ni so kò sí ní èyí ó ní láti máa rẹ̀ sí kó nìyí mo fi kọ́ gbọ́ there was a time tí mo lọ bá Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ so wá ní ṣíìsì ni mo lọ bá ṣe ó wá ní àti mi kí rest ẹ máa rest kí ní kọ̀ọ̀kan ó ṣàní pé kan ṣe tẹ́sì dọ́kítọ̀ ni pé ó má jẹ́ kí bọ́ sórí tẹ́sì sórí sẹ́ẹ̀tì o wípé mo ní ìdí rest o àbí bá kọ́kọ́ gbomi náà mo ní kọ́kọ́ ṣe bí Fúnkẹ́ Akíndélé gbé dọ́kítọ̀ wá fún lóṣì location tí mo ní ẹni ìdí rest mo ní dọ́kítọ̀ kí ló dé ṣe bí tí kò bá ṣe mi màmá lára mi pé kò ṣe mí ó ní mọ́mì tẹ́sì tá a ṣe fún yìí kí n rest wọ́n dẹ̀ fún mi ní drip throughout ọjọ́ ẹ̀mí iṣẹ́ ní tíjọ́ kejì mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. ìmọ̀ wo lẹ wá lè gba ẹgbẹ́ òṣèré tíátà lápapọ̀ lórí ìsinmi sí gbogbo ọmọ ẹgbẹ́ ṣé kí wọ́n ti location pa fún odindi oṣù kan láàrin ọdún kan ni. kò ṣeé tì pa fún oṣù kan débi pé aṣọ kan ti pa lọ́dún kan kò ṣeé tì pa fún oṣù kan. oṣù kan náà ni mo sọ pé oṣù kan láàrin ọdún kan kí gbogbo yín máa fi sinmi. ẹ wo oníkálukú kò sinmi nílé ẹ because èmi ò lè sọ pé kẹ́lòmíì kò sinmi tára mi ni mo mọ̀ ṣùgbọ́n àwọn wípé a nídìí láti sinmi ṣùgbọ́n ọlọ́mọ ajá bá fún wa ní sinmi tipátipá ṣùgbọ́n ẹni tó bá ń pè tó jẹ́ pé orí ẹ̀ wà bẹ́ẹ̀ tó ń tajà lọ́wọ́lọ́wọ́ àdúrà rẹ̀ tó gbà kọ́lọ́hún fún ní owó kọ́lọ́hún fún ní òkun àti agbára torí pé kò ní fẹ́ kọ́ pé òun kò má dùn. ìyẹn ni pé oníkálukú ni kò mọ bó ṣe fẹ́ máa sinmi lọ́wọ́ ara. so tó bá mú mi sí mo lè lọ́jọ́ méjì lé mo lè lọ́jọ́ mẹ́ta lé tí ìgbà tí ẹ̀fẹ́ lògbọ́n eléyìí kọ́ mi lọ́gbọ́n díẹ̀ ó jẹ́ kó tó jẹ́ káyà mi já ẹ̀rú bà mí fún àwọn pẹ̀lú gbogbo owó wàhálà tá à ń ṣe náà gbogbo ẹ̀ náà tí ó yẹ kó wá rí bó ṣe rí Quadri ó kọ́ mi lọ́gbọ́n mo dẹ̀ rọ́gbọ́n tó kọ́ látara Quadri ọmọ kékeré ni ó dẹ̀ gbọ́ ó kọ́lé nínú èyí tó fi káàkiri yẹn náà ó kọ́lé ó tún ṣe omi sádùgbò fún àwọn ará ìlú wọn ó kọ́ mi ní ọgbọ́n àwọn àgbàlagbà ẹ̀mí ìgbọ́n wà tó jẹ́ pé I don't bloody care ni so kọ́lọ́hún ṣàkóso wa gbogbo àwọn òṣèré pátápátá kọ́lọ́ máa fún wa ní ìsinmi tipátipá. wọ́n láti location kan ní ara ẹ̀ tí a tó fi wálé ṣẹ́jọ́ wa location yẹn. bẹ́ẹ̀ location wo. Ìbàdàn ni a ti lọ ṣiṣẹ́ so òun náà ló fẹ́ ṣọmọ mi nínú fíìmù yẹn kò dẹ̀ sí kankan tó ṣe. ẹ tí ìbẹ̀rẹ̀ ṣe rárá abẹ tí ń ṣiṣẹ́ lọ. ó ti ṣe sí méjì so níta kọ́kọ́ ìlú ariwo ló ń bí ó dẹ̀ ṣe ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ọlọ́pẹ́ nọ́ọ̀sì àwọn wá tìrìtẹ̀ so gbọ́ tí mo rí mọ nìyẹn àwa bírèkì iṣẹ́ yẹn kódà àti ìpàdé yẹn. nítorí pé ó sì kì ní location ti bírèkì. ó wá ní kọjá bọ́ọ̀lù ilé tó gba ẹ̀kọ́ tó wá dé òun. ìyẹn nípa ẹ̀sìn wa location yẹn ń retí kó padà wá. bẹ́ẹ̀ ni gbàtẹ́ wá gbọ́rọ̀ ọkùn yẹn báwo ni location yẹn ṣe wá rí. a lè ṣiṣẹ́ yẹn náà gbà tó ti lọlé yẹn náà wá bírèkì nígbà yẹn àti báyìí láti wá láti connect tí a lè rí lọ́bẹ̀ pé. kí lorúkọ fíìmù tẹ̀ ń yà lọ́wọ́. ẹ mọ orúkọ ẹ. fíìmù ta ni ó pè yín sí location. mi lè sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ mẹ́ni tó pè yín sí location. bẹ́ẹ̀ ni. ń sọ̀rọ̀ nípa Sisi Quadri. Sisi Quadri. mo bìlí pé gbogbo nǹkan tọ́lọ́run ní ká ṣe ní ayé yìí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ni wọ́n achieve. mo mọ̀ pé ní gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gbogbo tá a wá ṣe ní ayé ká kọ́ ní ká ra mọ́tò ká fi fẹ́yàwó ká dẹ̀ fún wọn nílé ayé tó dáa. Ọlọ́run tún jíǹkì ẹ̀ náà fún Ọlọ́run rí ní kẹ́gàn. Bó ṣe yẹ kí ènìyàn wùwà níwọ̀n bá àgbà tẹ́mi pàdé ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wùwà. Sisi Quadri wùwà bíi Jésù ni ọ̀run rẹ̀ ó ti save àṣìṣe Sisi Quadri save. gbàtẹ́ gbọ́rọ̀ òkun yẹn báwo lè ṣe rí i. ojú mi ó ṣọ́ọ̀kì mi gan ó ṣọ́ọ̀kì mi gan because February 4 èmi àti wọn àṣìjọ wà lórí set tí mo ṣe yíbo kan mo ti ẹ̀ post ẹ̀ gbà yẹn tí mo ṣe yíbo gbogbo ògbólókè apá kẹmítì gbogbo àṣìṣeré wọ́n ti ẹ̀ sì sọ ọ̀rọ̀ tó sọ sí mi last year mọ̀ èdè kan rìn lọ bí ṣe rìn lọ wọ́n ṣe gbọ́dọ̀ búra tí bá ti rìn wọ́n máa ń fi kòkó ṣe ẹ̀yẹ búra ààbò ní mi mọ̀ pé wà á mẹ́yẹ̀ wọ́n ní à mo ti rí bẹ́ẹ̀ ṣe ń rìn búra wọn ẹ bá lówó fún mi rí mi dẹ̀ ẹ bá lówó fún wọn rí àjọ máa ń respect ara wa lórí ọ̀rẹ́ mi orí ẹ̀ wà.
Sisi Quadri jẹ́ ìyọ̀dọ̀ bá ti mọ̀ra ti pẹ́ látàyè ìgbàlọ́ tó ń bá jílẹ̀ ìṣiṣẹ́ lójú mọ́. Ìdẹ́ sí ìyọ̀dọ̀ yẹn kó máa mú yàn sínú tó bá ṣe lẹ́lẹ́kẹsẹ̀ ló ti máa sọ láìpẹ́ òde ẹni bó bá ṣe nǹkan tó bá sọ fún lẹ́lẹ́kẹsẹ̀ ló ti máa bẹ̀bẹ̀. bó ṣe máa ń búyàn tó yẹn kò múyàn sínú. ẹni bó ṣe máa ń búyàn yẹn nínú eré yẹn ṣé bẹ́ẹ̀ wọn lọ ṣe máa ń búyàn lójú ayé. Kárá tó ju ayé náà ló gbé wọ fíìmù òye pé kí ni bọ́lá ṣe dáhùn nìyẹn ló fi ṣe ká ẹtíkẹ́tì ẹ̀fẹ̀ ló fi ṣe egbó mìnì ẹ̀gbọ́n mọ̀ ẹ̀ egbó mìnì ẹ̀bẹ̀ ẹ̀gbọ́n tó ní kéèyàn mìnì kan ló fi ṣẹ̀fẹ̀ ẹ̀tọ́ dásán ó ti ṣe ìyọ̀ dáadáa ní court ó wà so surprise because ikú ẹ̀ dàbí gbà tí iná bá gbé ọ̀tẹ̀yàn lórí òkú ni ó sọ̀kẹ́rù ìgbà tí lọ́dọ̀ náà ti kọ́ pè mí wọ́n ní ìṣòwò ìmúniláyà àgbà tí ó yà wèrè ó yẹ máa sọ orúkọ máa yẹn gbé tí ó ṣeré wọ́n ní sẹ́ni ẹ̀sọ́ ní fíìmù ó ní ọ̀sẹ̀ gbogbo bọ̀t ẹni ẹ̀ close mọ́nọ́sì ẹ̀ tó bọ̀ sí ẹ̀múdé kọ́ni sùn náà kọjá kí n pè bí mo ti ẹ̀ ṣe pè tí mo gbọ́ wàhálà ọjọ́ kejì mo tó pè ní ẹ̀padà mo tó sọ fún because system mi change system mi dàrú pé mi ti ẹ̀rọ pẹ̀ sí bó ṣe sọ fún bí a tó wà gbogbo àfa iṣẹ́ tí mo fẹ́ sọ àwọn ẹni tí máa wọrí tí máa tẹ̀lé tí mo sọ fún àjọ oníṣẹ́ gan ní mọ́tì lórí sẹ́ẹ̀tì kan náà ti báyà 50 àbí 60 èmi àti ẹ̀ so ó ti gbọ́ngàn vat Ọlọ́run ṣàánú ó lè dá ọkọ̀ àtòkùn ó dá àtòkùn sí. àwọn kan ti ṣẹlẹ̀ ṣáájú. àwọn tó bá múlẹ̀ ayé líle kọ́ mọ owó wálẹ̀ kọ́ má mọ ayé lè mọ́ owó gbàdúgbò máa dé o wọ́n tíṣẹ́ wò dá lọ tún wọ́n iṣẹ́ wa rẹ̀ ṣe. wọ́n tó ní káàdì kan máa gbókè kó má lọ bí kan fẹ́nubọ̀ nílẹ̀ ẹjọ́ gbókè o fẹ́nubọ̀ nílẹ̀ o ikú máa bèrè Ọlọ́run máa bèrè iṣẹ́ tó bá ká mọ́ wa lọ́wọ́ àti kan tá a bá ti ṣe Ọlọ́run máa sọ́ pa wa Sisi Quadri rè iṣẹ́ tó lè sọ láburú pa ẹ̀ torí ìyàn dáadáa ni ìyàn dáadáa ni sí mi. àwọn kan sọ pé àwọn onítíátà ẹ̀yin onítíátà ẹ̀ kì í sinmi òun ló fà. ṣe ní bọ́lọ̀ ṣàdùn àfẹ́ mi ṣe dàgbà because ṣe nígbà mi ẹ bá ní pé kẹ́ sí mi ẹlòmíì wà tó máa fẹ́ ṣiṣẹ́ tó pé ó máa jẹ́ bẹ́yà bí ọ̀gá tàbí ẹ tó súnmọ́ yín bí àyín pé kíní pé ó dẹ̀ bára àtà ṣiṣẹ́ ó wá nígbà tẹ̀mí ṣe kíní torí ìṣọ́ lẹ́nu everybody ló fi jẹ́ kí wọ́n ráyè sí mi ẹtíkẹ́tì bọ̀dé ẹ̀ bá ń wò sẹ́lẹ̀nu tí wọ́n ní bọ́dọ̀ sí ń pò yẹn náà. ẹni táyé bá rí láyé ń pè. ẹni táyé bá rí láyé ń pè adáfún ìyá mi ní kú láíláí ẹ̀dá wọ́n rí ẹnu pẹ̀ tọ́ba ẹ̀ wọ́n ti gbé ẹ̀ mú ó ti yẹ yí so ẹjọ́ ẹ̀ka máa fọ́ra wá sí mi kọ́lọ́ ṣáà gbogbo wa ọlọ́ba adẹ̀lẹ̀ fún gbogbo àti iṣẹ́ ẹ̀ ọlọ́ba mi parẹ́ yẹ̀pẹ̀ burúkú ọlọ́ba mi bùkún lójú ẹ̀ ọdún ọlọ́ba mi kẹ́ ọlọ́ba mi gẹ̀ lágbára ọlọ́run ṣe kú tẹ̀lé gbogbo àná àmàdàgbà àmàdògbò ìyá ẹ̀yin dáhùn rékọ́dù àná ẹ̀ẹ́dàgbẹ́dògbò àní gbọ́kú tí náà lágbára ọlọ́run. ọmọ Yorùbá mi jí ẹ tó bá ṣe gbèsè ló máa ń jẹ ó jẹ inú mi kò dùn wípé ibi tó sùn sí àágùn ẹ̀ ló ń ṣe ọpẹ́ kan nìyẹn ibi tó sùn sí ibi tó sin ẹ́ sí ẹ wo àágùn ẹ̀ ló ń ṣe àwọ̀ àmì báyìí ó ní nínú àwẹ̀ tàbẹ́ wọ̀ yìí ó ní bọ́tà láìsí ní wọ́n rà 100,000 báàgì kan òun fẹ́ ra ráìsì báàgì òun fẹ́ kó sí mọ́ṣáláṣí ibi tá a ti sọ méjì rè èmi òun Peter Ìjàgbémi òun fẹ́ ra ráìsì àti gàrí tó dé bí pa àwọn èèyàn ẹni tó fẹ́ ra ráìsì àti gàrí kò máa dúró báwẹ̀ ẹ ká ṣe dára ẹ ká ṣe dáadáa ẹ ká ṣe rere ẹ ṣe mo dúpẹ́ kí lẹ tó fẹ́. eré ìwọ̀n lẹ mọ̀ràn sí. èèyàn dáadáa ni o tó jẹ́ fẹ́rẹ̀ fún yàn tó fẹ́rẹ̀ fún yàn tó jẹ́ fẹ́ lọ síwájú èèyàn orí mi tí mo bá yín sọ̀rọ̀ yìí lórí ohun tó sì bá mi sọ nígbà ìkọ́dù tó parí kájúkù kọ̀ọ̀kan papọ̀ ayaṣẹ́ ọ̀gá wa kan lẹ́nujọ́ mẹ́ta ní ìsìn olómúdé ti fún wa ilẹ̀ fún òun ní sí ń bẹ̀ àfikún yẹ o ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo àìṣe ọlọ́ba àparẹ́ kò sùn dáadáa o kó má ṣe tẹ̀lé o ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé àdúpẹ́ o ní Nàìjíríà àti lókè òkun àlèfẹ́ rẹ̀ sọ fúnra wa o àdéhùkọ̀ ọ̀wọ́ọ̀wọ́ o kílẹ̀ tó fẹ́ bí. ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sẹ́yìn. orúkọ mi ni Ọlákúnlé Àfọ̀ Àpẹ́lá ń bébé èké báyìí sí bá wà.
láìkẹ́ ọ̀pọ̀ tó wà ní pé èèyàn sọ̀rọ̀ nípa humble akọ̀márí bó ṣe máa ń pè no it's not like that kì í ṣe láìpẹ́ he's a humble man and very intelligent and lovely in fact ó dùn wá pa lè lọ sí irú that kind of person ní àárín wa ó dùn wá gan ó dùn wá. ọkùnrin torí pé èèyàn ní tíátà ò kì í sinmi ẹni wọ́n lẹ́yìn oní tíátà ẹ̀ kì í sinmi. bẹ́ẹ̀ tó ẹgbẹ́ tí yẹn ni bọ́tọ́ àsìkò tó bá ti yá yẹn tó bá ti yá tí ọmọ bá ti gbogbo èèyàn afẹ́sáré ṣe pápá pé kó tó di pé tó that is what happen àgẹ́sì bá ẹgbẹ́ tí yẹn ni one location together ṣùgbọ́n ó yí ọlọ́run ju báwa kan ṣe rí that is what I'm at ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ ó dùn wá pa ó dùn wá pé kẹ́ ẹ ṣe orúkọ èmi ní jìnnìjìnnì máa ń gbọ́ jìnnìjìnnì nínú fíìmù nínú àwọn oníṣẹ́ta orúkọ mi lọ́lá jìnnìjìnnì. ọmọọba olúwafọlájìmí àkàndé Roland tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Roland. Sisi Quadri lákòókò mo tún gbàdúrà pé ọlọ́run kó jẹ́ kí ọdún ó jìnnà síra gbogbo ẹni tó bá máa lọ kó jẹ́ ẹni tó ti máa dàgbà lágbára ọlọ́run. Sisi Quadri jẹ́ ẹni tó yẹ pé ó jẹ́ actor tó good lórí nǹkan tó ń ṣe. Kò sí anybody tí ikú Sisi Quadri ò jọ kò dẹ̀ sí èèyàn kankan tí ó mọ̀ wípé ká tó lè rí talent tó máa rọ̀ tó máa dàbí ti Sisi Quadri especially ní orí role yẹn ó máa pẹ́ kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ Sisi Quadri ó gùn ó dàbí nǹkan tí mo sọ fún yàn kan lẹ́ẹ̀kan àtijọ́ máa ń ṣiṣẹ́ rẹpẹtẹ ká má tìjọ́ ṣiṣẹ́ mọ́ bọ́ iṣẹ́ kan wà tí àjọṣe ìgbà tí producer pè mí pé Mr. Roland lẹ́jọ́ ẹ tètè dé wẹ̀yìn àti Sisi Quadri lẹ́jọ́ máa ṣiṣẹ́ ó kù a week mi lè sùn ó wò pé kò séèyàn kankan tó bú mi rí kò séèyàn kankan tó yẹ̀yẹ́ mi rí pé ọ̀gbọ́n ẹ̀ máa finally bú mi ìrònú yẹn bá mi because tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó good tí ọgbọ́n mọ̀ pé ó good in fact ìgbà tó kọjọ́ kẹta mo láti pe àbúrò mi péjọ èébú wo ló mọ̀ máa kọ́ mi ìyẹn ní kí ni mo mí ó lé mi àti Sisi Quadri lájọ fẹ́ ṣiṣẹ́ ó rẹ́rìn ìyẹn wá sọ pé bọ̀dá mi jẹ́ fẹ́ gbọ́ kẹ́ ẹ lọ kọ́ èébú kẹ́ kọ́lẹ̀ ọ̀bọ̀ yẹn á bu yín tẹ̀ àbúrò mi ò mọ̀ pé òun tún dáná kún iná ni so ìgbà tá a máa dé location gbogbo èèyàn kí mi wọ́n inú mi wọ́n wò pé wọ́n lọ mi tẹ̀rí bọ̀bọ̀ yà bú bọ̀ ìgbà tó lọ́ọ́ máa ṣe director yẹn wọ́n ṣàpèṣẹ́ yẹn àbúrò mi ló wá ṣe nínú iṣẹ́ bọ́ iṣẹ́ tó wá parí of recent láì tó ṣe yẹn má fẹsẹ̀ kọlẹ̀ èbú tí mo sá fún ní ọjọ́ yẹn bọ́ ibi jàgbàjàgbà ìdí mò ń try láti sọ ni pé Sisi Quadri good tó bá ní kéèyàn good lórí nǹkan tó ń ṣe ó good àdúrà mi ni pé gbogbo ilé àtọ̀nà tó fi sílẹ̀ kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ iwájú tó dojúkọ náà kọ́lọ̀ jẹ́ ó dáa lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́lọ̀ jẹ́ kó ń yà rẹ̀ lágbára Ọlọ́run gbogbo àṣìṣe ẹ̀ kọ́lọ̀ máa foríjì kọ́lọ̀ má dẹ̀ ṣe kú ẹni tẹ̀lé ń tẹ̀lé. Thank you very much. so débi ẹ ti náà lẹ ti gbọ́ káàkiri báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa Sisi Quadri gbogbo wọn ti ń ṣara wọn jọ báyìí láti Mate Hotel Mate Garden Hotel tó wà ní ìlú Alágbàdo ń bí báyìí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wọn ti ń set báyìí tí wọ́n fẹ́ máa lọ sí Kọ́lá láti bí báyìí wọ́n ní wọ́n máa yà ní AIT láti níwọ̀n gba owó kankan gbogbo nǹkan tí wọ́n ṣe yìí ọwọ́ ara wọn ni wọ́n fi ṣe wọ́n gba owó lọ́wọ́ títí lórí tíkà àti olóòtẹ́ẹ̀lì fún wọn ní ọ̀fẹ́ ni kò gba owó kankan lọ́wọ́ wọn táàkì ara wọn fún nǹkan kan rárá gbogbo àwọn èèyàn tó dìde tó ràn wọ́n lọ́wọ́ ikú olóògbé ó ju gbogbo wọn ṣùgbọ́n àìsàn ló ṣe é wò nítorí ọlọ́dọ̀ṣọ́ àwọn náà lè rí káàkiri. àwa ní candle night Sisi Quadri ọlọ́run irú èèyàn lẹ mọ̀ ọ́n sí. irú èèyàn tí mo mọ̀ Sisi Quadri sí ní industry wa ìlú ṣe tóbi tó Sisi Quadri wà lára àwọn èèyàn tó wà very very ní real life ẹni tó bá mọ̀ ọ́ dáadáa wọ́n ṣe èèyàn tí ọba ń búyàn báyẹn ní orí screen very humble very very caring
and most of the time tí èmi àti wọn ti pàdé ní orí set tí wọ́n bá ti rí mi àbàdà lẹ́kọ̀ọ́ ṣe wà okay ó ti pẹ́ he asked of my welfare my family he's very caring and one of the reasons tí èmi náà fi wọlé báyìí lálẹ́ yìí ni because Sisi Quadri has been very good. Ilé àdúrà yìí sùn. Ọlọ́run àti àwọn sí Thank you.